Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Two reasons. One, you make me remember the good and the not so good in my life. Two, you show me that you are a man who appreciates and who can show gratitude. Yeah, video tẹ wò tán yẹn ibi tí Ooni of Ife Ọba Adeyeye ní ìtàn Ògúnwùsì tó ti ń ṣí Ojaja lodge, like his estate ní Àkúrẹ́, òun lẹ wò tán yẹn. Àmọ́ nǹkan tó jẹ́ kí ẹ máa play video yẹn fún wa in full, àbí kẹ̀kẹ́ tún lọ wo èyí tó kù náà ní amúlùdó extra, because a kò fẹ́ sọ̀rọ̀ kan lórí ẹ̀ nìyẹn torí àwọn èèyàn tí wọ́n ń sọ àwọn nǹkan kan lórí ọ̀rọ̀ estate tí Ojaja estate tí àwọn èèyàn tí Ooni of Ife tó open tó jẹ́ gbé Ọbásanjọ́ wá síbẹ̀. Ṣé rí ọ̀rọ̀ yẹn máa fẹ́ ká farabalẹ̀ because of ẹnìkan tí wọ́n ń pè ní Okila TV. Ṣé rí, no matter how it is, nǹkan téèyàn bá good lé lórí òun lèèyàn máa ń ṣe. Because you people, I don't understand some people sometimes. Tẹ́ bá rí àwọn èèyàn tó ń ṣe nǹkan kan, 80% of àwọn èèyàn tó ń invest lórí nǹkan kan, tí wọn bá ní understanding nípa business yẹn, ó máa collapse, ó máa tètè collapse. That is the reality and the fact. 20% ló máa ń ní grace. 20% ló máa ń really ní grace. And grace yẹn kò common. So tí Ooni of Ife Ọba Adeyeye ní Ògúnwùsì tó bá open orúkọ bẹ́ẹ̀ yẹn sí, now máa play ibi tí Ọbásanjọ́ ti sọ̀rọ̀ tán fún wa. Even though gan Obasanjo request pé we need all these things in 36 states because of the project yẹn ṣe rinlẹ̀ tó. So if you are now saying that why tí wọ́n ṣe lọ build agriculture, nǹkan tó understand everybody ló mọ̀ wípé estate developer ní Ooni of Ife kó tó di pé ó di Ooni. So area tó jẹ́ good sí ló invest sí yẹn. Kò jẹ́ ń ṣe ibẹ̀ yẹn nìkan lọ ní, even though Ojaja shopping mall wà ní Èkó náà. So ó build kíní kákàkiri ni ibi tí ó understand the concept. So for everybody now saying that kí ló tó ṣe agriculture, kí ló tó ṣe kí lórúkọ ẹ̀, kí ló máa ń ṣe wá. At least a rí ọba kan tó tiẹ̀ create job nílùú. Ọ̀rọ̀ tó Ọbásanjọ́ sọ yẹn very emotional because mo ti ń rí àwọn ọba nílẹ̀ Yorùbá, mi ò ní parọ́ fún yín, Ooni of Ife ó really understand tó bá ń ṣe pé àwọn government wa ti gbàgbára lọ́wọ́ àwọn ọba ni, mi ní parọ́ fún yín. Mo really like ẹ̀ torí ó ti understand pé bí àwọn èèyàn ṣe gbọ́dọ̀ ṣe, bí ọba ṣe ń ṣe, kí ọba túnlù ṣe, kó wá development sílùú, òun náà Ooni of Ife ń ṣe. Kò jọ àwọn ọba tó jẹ́ pé tó bá ti dé Saudi Arabia wọn ò ní gba owó tó fẹ́ fi jẹun, wọn ò ní gba owó tó máa fi ra mọ́tò fún wọn láti fi máa condemn títí wọn. Gbogbo ọba ilẹ̀ Yorùbá mélòó wọ́n pọ̀, àwọn ọba tó ń ṣe pọ̀ o, but gbogbo ọba ilẹ̀ Yorùbá mélòó ló ń ṣe nǹkan tí Ooni of Ife ń ṣe? Gbogbo ọba mélòó? So to me, I don't see anything wrong with that video, with that project, sorry. Tí ẹ bá ní anything against ẹ, àìmọye nǹkan tí Ooni of Ife náà ṣe tèmi náà really feel because of mi ò fẹ́ kí Ooni of Ife máa jáde kọ́kọ́ máa lọ party anyhow, máa lọ party bí kọ́rí wọn bí because he's one of the king tó jẹ́ the most respected king nílẹ̀ Yorùbá everybody ní láti gbárùkùtì. But àwọn believe pé àwọn young ni, orúkọ bẹ́ẹ̀ mi ò like ẹ̀, mo jẹ́ ti ṣe program lé lórí rí like 2 times. But yẹn ò túmọ̀ sí wípé àwọn nǹkan èmi tó ń ṣe kéèyàn má jáde, kéèyàn má sọ. Kò sí nǹkan tó bá yẹ pé Ooni of Ife good nínú agriculture sí, wọ́n á invest sí now. Tó bá good nínú
nǹkan èmi wọ́n á invest now. Wọ́n á invest sí. Now ẹ jẹ́ kí n complete ọ̀rọ̀ tó Ọbásanjọ́ sọ nípa Ọọ̀ni of Ifẹ̀. Ṣé ẹ rí ọ̀rọ̀ tó Ọbásanjọ́ sọ nípa Ọọ̀ni of Ifẹ̀ yìí? Èmi gan wà very emotional. Ẹ̀yin náà rí pé wà very emotional. So many things bẹ́ẹ̀ ló máa ń fà á tèmi fi rí Ọọ̀ni of Ifẹ̀ gẹ́gẹ́ bí one of the king tó jẹ́ most respected king nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká tún wo fídíò Ọbásanjọ́ yẹn sí. 2 reasons. One, you make me remember the good and the not so good in my life. 2, you show me that you are a man who appreciate and who can show gratitude. I will crave your indulgence to say what people may not know and which I to allow me. When it was time for Kabir, some people were turning in a different direction. Now ṣe rí fídíò tẹ́ wò tán yẹn, ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ lórí ẹ̀. Ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ àti ọ̀rọ̀ tí ẹnìkan sọ nípa wípé kí ni nǹkan tó fà á tí Ọọ̀ni of Ifẹ̀ ṣe open Ojaja, why tó ṣe create agriculture job, why tó ṣe kí lórúkọ ẹ̀. Ṣe rí àwọn nǹkan kan wà tí a máa ń fẹ́ ká understand. Ọ̀rọ̀ Ọbásanjọ́ yẹn ni màá kọ́kọ́ sọ. Ṣe rí mo máa ń sọ fáwọn èèyàn wípé tó bá yìí sọ wípé ta ló respect èèyàn jù, ta ló respect àwọn ọba jù nílẹ̀ Yorùbá, Ọbásanjọ́ jẹ́ kan. Ṣé ẹ rí èyí tó ṣe fún àwọn ọba ní Ọ̀yọ́ state ní time kan tó ní kó dìde yẹn is because of nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ọba kan tó wà láàrin bẹ́ẹ̀. Lóòótọ́ kò jẹ́ kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn torí òun yìí nílẹ̀ Yorùbá òun láyé sọ pé ó wà ní high rank jù tó jẹ́ yìí máa ń dọ̀bálẹ̀ tó yìí máa ń retain àwọn culture yẹn fún àwọn ọba. Respect tí Ọbásanjọ́ máa ń fún àwọn ọba, respect tó dání tó máa ń jẹ́ kí àwọn èèyàn lè emulate a lot látara ẹ̀. Máa fẹ́ jẹ́ ká complete fídíò Ọbásanjọ́ yẹn. Tá bá ti wá complete fídíò Ọbásanjọ́ yẹn, máa ṣe wá padà sí ọ̀rọ̀ tí mo ní ẹnìkan sọ nípa wípé why tí wọ́n ṣe create agriculture instead of estate tí Ọọ̀ni of Ifẹ̀ kọ́. Torí mi ìmọ̀ wọn tó máa ń ṣe àwọn ẹlòmíì sometimes, but before then ẹ jẹ́ ká kọ́kọ́ play complete video Ọbásanjọ́ yẹn náà. Crave your indulgence to say what people may not know and which I to allow me. When it was time for Kabir, some people were turning in a different direction. But what turned the tide was Olórí Ẹbí, as my senior brother, and the biological father of Kabiyesi came to see me. Kabiyesi, you are not there. You are there. And Baba said, here is my candidate. Onegbon. But this is
is my candidate. And I said, if he is your candidate, then it's God's candidate. Yes. And that God made it. And for you to do this, for me, is height of showing gratitude. Ọlọ́run máa bùkún yín. Adé apẹ́ lórí. Bàtà apẹ́ lẹ́sẹ̀. When you are going to talk to me about this place, kábíyèsí ẹ kàn fún mi ẹni project kan bọ̀ ẹ fẹ́ kí n wá bẹ̀ o. Gba mo dọ́dọ̀ gọ́vnà láàárọ̀ yìí. Mo sọ fún gọ́vnà mo ní project ní kábíyèsí pé kò sọ ohun tí project yẹn jẹ́, mi ò mọ project ṣùgbọ́n mo ń bọ̀ o. Gba kábíyèsí bá ti pè bá pé jump, I will only say how high, I will jump. Kábíyèsí ntẹ́ ẹ ṣe bí eléyìí ẹ ṣe fúnra yín ṣùgbọ́n ẹ jẹ́. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.